ìjàmbá náà mú ẹ̀mí àwọn èèyàn lọ nípínlẹ̀ Ògùn. béèyàn bá jẹ orí àwọn pòròpòrò lomi ó jáde o níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó mú ẹ̀mí àwọn èèyàn lọ lópòpónà márosẹ̀ Àbẹ́òkúta sí Ṣàgámù láàárọ̀ òní. nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ burúkú yìí, agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó ìpínlẹ̀ Ògùn Babátúndé Akínbíyì ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní dédé aago kan òru òní tí í ṣe ọjọ́ Friday. Akínbíyì sọ síwájú pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún kò sẹ́yìn bí ọkọ̀ epo kan ṣe sáré àsápajúdé tí iná ọmọ rárá sì ṣẹ́yọ. ó sọ síwájú pé iye àwọn èèyàn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ náà ni àwọn kò tí ì lè sọ báyìí. ó wá rọ àwọn awakọ̀ láti máa bọ̀ fún òfin ìrìnnà ojú pópó láti lè yàgò fún ìjàmbá bó ti wù kó kéré mọ́. àfi kí Ọlọ́run fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa.